Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, don't give up. No matter anything that happens to you, don't give up. Kí nìdí? When there is life, there is hope. When we talk about hope, hope is a confident expectation. Is a confident, is a personal thing to individual. Reverend, ẹ̀yà mi ní ìrètí, it is never possible. Àlépẹ̀rẹ̀ ẹ̀dẹ̀jọ́ ẹ̀yà mi ní ìrètí kò possible rárá. Olúkálùkù ló ní nǹkan tó ní ìrètí nínú. Àárín ẹni tí ò tí ì ní nǹkan tó fẹ́ jẹ lọ́sàn-án. Ṣùgbọ́n dẹ̀ ń dábàá pé tó bá di ọ̀sán yìí o, báyìí báyìí ni máa jẹ. Kí là ń sọ̀rọ̀ nípa ẹ̀? We are talking about hope. Is unseen. Ẹ jẹ́ kí a jókòó. Mo wà nínú ìwé Jeremiah. Ìwé Jeremiah orí kọkàndínlọ́gbọ̀n mo ka ẹsẹ̀ ìkẹsàn-án títí dé ẹsẹ̀ ìkọkànlá. The book of prophet Jeremiah chapter 29. I read from verses 9 to 11. Nítorí wọ́n ṣọ̀tẹ̀, wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín ní orúkọ mi. Èmi kò rán wọn, ni Olúwa wí. Nítorí báyìí ni Olúwa wí pé lẹ́yìn 70 ọdún bá parí ní Bábélì ni èmi ó bẹ̀ yín wò, èmi ó sì mú ọ̀rọ̀ rere mi ṣẹ sí yín. Ní mímú yín padà wá sí ibí yìí, ẹsẹ̀ ìkọkànlá. Nítorí èmi mọ èrò tí mo rò sí yín, ni Olúwa wí, àní èrò àlàáfíà kì í ṣe fún ibi, láti fún yín nígbà ìkẹyìn àti ìrètí. Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá ayérayé, àwa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ yìí tí ẹ fún wa. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìrìn àjò 2026. A dúpẹ́ lọ́wọ́ yín níbi tá a ti bẹ̀rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ níbi tá a bá dé. A dẹ̀ fi ìgbàgbọ́ ní ìrètí pé ẹ̀yin Ọlọ́run alààyè yóò mú wa wọ 2027 láyọ̀ àti àlàáfíà. Olúwa tẹ́wọ́ gbọ́ ọpẹ́ wa. Ǹjẹ́ bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ, àwa kọ́ la fẹ́ sọ, bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ oníkálánú gbòòrò, ìwọ Ọlọ́run alààyè yóò kún ẹ̀mí mímọ́ gbàṣẹ rẹ ṣe. Ọ̀rọ̀ yìí ní ìkẹyìn má jò dá wa lẹ́bi. Jésù Olúwa wa. Fishers of men, fishers of men. A kí gbogbo wa pé a kú ìsinmi. Pàápàá mo fi àǹfààní kí gbogbo àwa ọmọ ìjọ tí a wà nínú ìsìn funeral service arákùnrin wa brother Abraham Olúbùnmi Cole. Mo kí ilé president pé ẹ ṣé, àti gbogbo àwọn elders tí a wà níbẹ̀ àti àwọn executive àti àwọn ọmọ ẹgbẹ́ wọn. A kí yín pé fún àdúró tí níjọ́ Thursday ẹ tí ẹ wo condition of that environment. A tún kí yín pé ẹ tún farahàn nínú ìsìn. Mo kí yín o lé president má bínú fún stress yẹn o, iṣẹ́ Olúwa náà ni, lórúkọ Jésù kò ní sú wa. Mo kí first lady náà ipò ẹkùnrin náà. The Lord will continue to be with you in Jesus' name. Mr. Lanre, a kí yín pé ẹ káàbọ̀ sáàrin wa. May the Almighty God continue to be with you. Mo kí gbogbo ìjọ lápapọ̀ oore ọ̀fẹ́ Kristi àtó fún wa o. Kí ni ohun tí wọ́n ní ká fi bára sọ̀rọ̀ Ọlọ́run lónìí? Òun la pè ní hope in difficult. Ìrètí nínú ìṣòro. Ìrètí nínú ìṣòro. And the text is taken from that Jeremiah chapter 29, reading from verses 10 and 11. Kí là ń pè ní
ní ìṣòro, I can call it a negative things. Anything negative, nǹkan tí ò dá ló ń jẹ́. But when we talk about hope, ìyẹn túmọ̀ sí your expectation. Tí a bá sọ̀rọ̀ nípa hope àti ìgbàgbọ́, they are interwoven, wọ́n jọ wọnú ara wọn ni. Tí a bá sọ̀rọ̀ nípa ìrètí, ẹni tí ò bá ní ìgbàgbọ́ kò lè ní ìrètí. When you consider Hebrew chapter 11 verse 1, a rí ohun tí ìgbàgbọ́ jẹ́ níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí a bára wa nínú ìwé Kọ́ríńtì, ó ní ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ. Ó ní ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bọ́n ṣe tóbi tó, èyí tó tóbi jù nínú ẹ̀ ní ìfẹ́. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí, òun ni nípa ìrètí nínú ìṣòro. And I'm going to use Joseph as a case study throughout. Joseph ni mo fẹ́ lò fún gbogbo ohun tí mo fẹ́ sọ. And thank God we are going to consider the Bible reading all together. Nítorí pé mi ò fẹ́ gba ọmọdé àti àgbà wa ní àkókò. Tí a bá ń sọ̀rọ̀ nípa that content according to Jeremiah chapter 29, à ń sọ̀rọ̀ nípa lẹ́tà wòlíì Jeremiah ni. Nígbà tí a kó àwọn ọmọ Ísírẹ́lì Nebukadnezari nígbà tó kàn láti Jerusalem lọ sí Bábílónì, a rí pé after 7 years Ọlọ́run ṣe ìlérí fún ẹ pé òun yóò tún mú wọn padà wá. Kí ni ohun tí mo fẹ́ fàyọ níbẹ̀? Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, don't give up. No matter anything that happens to you, don't give up. Kí nìdí? When there is life, there is hope. Ṣé pé mo ń gbàdúrà lẹ́ǹkan, mo ti ń dárúkọ 2027. Bóyá nítorí àwọn primary àwọn tó ń ṣe lánàá ni mo ti rò pé àti ẹ̀ ti ń wọnú ẹ̀ lọ́nà nìyẹn. And I pray we surely get there in Jesus' name. In good health and happiness. When we talk about hope, hope is a confident expectation. Is a confident, is a personal thing to individual. Reverend, ẹ̀yà mi ní ìrètí, it is never possible. Lẹ́pẹ̀rẹ̀ ẹ̀dẹ̀jọ́ ẹ̀yà mi ní ìrètí kò possible rárá. Olúkálùkù ló ní nǹkan tó ní ìrètí nínú. Àárí ẹni tí ò tí ì ní nǹkan tó fẹ́ jẹ lọ́sàn-án, ṣùgbọ́n dẹ̀ ń dábàá pé tó bá di ọ̀sán yìí o, báyìí báyìí ni máa jẹ. Kí là ń sọ̀rọ̀ nípa ẹ̀? We are talking about hope. Is unseen, expecting that it will surely come to pass. Tí a bá dẹ̀ sọ̀rọ̀ nípa difficult ìṣòro, we are talking about anything called hard or anything called negative or anything called hardship. Òun là ń pè ní ìṣòro. Tí a bá wá ń wo ìṣòro yìí, olúkálùkù ló ní oríṣiríṣi ìṣòro. Téèyàn kan bá ní I can mention all the difficulties, kò possible. Èyí tó hàn sí ẹnì wọ́n mọ̀. Bí a ṣe wá ń sìn, mo mọ̀ pé gbogbo wa ò ní ìṣòro, àbí? Mo ní gbogbo oníṣòro, èèyàn kan ní ẹ́. Kò sí ẹni tí ò ní. But nǹkan kan yóò jẹ́ ká rò pé a ní, òun ni ohun tí a ń pè ní ìrètí yẹn. Ẹlòmíì ò tí ì jẹun wá láàárọ̀ yìí o. Owó mọ́tò tó máa gbé lọlé kò tí ì ní, ṣùgbọ́n wọṣọ àríkó dress ó kìtì dáadáa. Ṣùgbọ́n nítorí pé ìrètí tó nínú Ọlọ́run ni. Tí a bá dẹ̀ sọ̀rọ̀ nípa ìṣòro, àwọn ìṣòro kan wà tó bá bẹ̀rẹ̀ là ń pè ní ìṣòro, ṣùgbọ́n nígbà tó bá at the end a ò lè pè ní ìṣòro mọ́. There are some people we call our enemies today tó dẹ̀ jẹ́ pé aláàánú wa ni. Màá sọ̀rọ̀ débẹ̀. Ẹni tó ń pè ní ọ̀tá ẹ̀ lénìí, òun ló sún ẹ débi tó dé lénìí o. Because of the bad character of the landlord,
ló mú ọ̀pọ̀lọpọ̀ lọ parí sáìtì ẹ̀ tí láńlọ́ọ̀dù yẹn ò bá ní lára ó ṣeé ṣe kó má lọ sí sáìtì ẹ̀. ẹlòmíì bóyá ilé olórogún ló ti dàgbà bó ṣe victimize life ẹ̀ ní kékeré ló fi kanra mọ́ iṣẹ́ ló fi di akíkanjú ènìyàn lónìí nǹkan kan ló prompt ẹ̀ ṣùgbọ́n nígbà tó bá bẹ̀rẹ̀ nítorí àwọn kan náà bí mi wọ́n fìyà jẹ mí they are building you and that person is building you for your future. mo máa ń sọ fún àwọn ènìyàn pé ẹni tó bá jáde nílé olórogún tí ò bá gbọ́n kò lè gbọ́n títí ayé máa fi parẹ́. bí ibẹ̀ yẹn ṣe dùn tó tí ìgbádùn rẹ̀ tó tọ́lọ́run bá if God can give you the grace that you are able to balance the situation èèyàn ńlá ló máa dà lẹ́yìn ọ̀la that is the assurance of God. à ń sọ̀rọ̀ nípa ìrètí nínú ìṣòro. ẹlòmíì fúnra rẹ̀ ibi iṣẹ́ tó wà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ ọ̀gá yẹn ní ayé ẹ̀ lára why only me he wants to kill me that person is building you for your future. ṣùgbọ́n nígbà tí ìṣòro yẹn bá dé a máa ń wòye pé wọ́n ní wá lára ni. don't forget I'm going to use Joseph as a case study láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. let us open our Bible to the book of Romans chapter 15 verse 13. Just try to write this Bible passage down. Romans chapter 15 verse 13, Isaiah chapter 40 verse 31, and Hebrew chapter 9 verse 19. Hebrew 6 19, Isaiah chapter 40 31, and Romans chapter 15 verse 3. Ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn lẹ̀. tó bá possible fún if you have your personal Bible mo fẹ́ kó kọ síbẹ̀. nígbà tí ènìyàn bá wà nínú ìṣòro this three Bible passage á fún ẹ ní ìrètí. á fún ẹ ní ìrètí. má gbàgbé à ń sọ̀rọ̀ nípa ìrètí nínú ìṣòro. Romans chapter 15 verse 13, Isaiah 40 31, Hebrew chapter 9, Hebrew chapter 6 verse 19. Ẹ jẹ́ á wo ìrìn àjò Jósẹ́fù. Joseph being tested according to Genesis chapter 39, reading from verses 1 to 20. Kí ló prompt wàhálà Joseph? Ẹ̀bùn ni o. Láàárín àwọn ọmọ ìyá ẹ̀ àti bàbá ẹ̀. Kí ni nǹkan tó fa wàhálà? Ẹ̀bùn ni o. When you have it, when God gave you talent, má gbàgbọ́ máa ní ọ̀tá o. It's bound to happen. Ó wá wo àwọn ọmọ ìyá ẹ̀, ó ní ẹ wá, mo lálàá kan. Mo lálàá kan, gbogbo wọn fetí gbọ́ àlá yẹn. Mo rí àwọn igi kan wọ́n dúró, gbogbo àwọn igi yòókù wá ṣe kí ni wọ́n tẹríba, ìkan wá dúró. Ṣé mọ̀ pé kó tó parí ẹ̀ náà ti interpret ẹ̀ fún pé òun sọ fún ẹ pé gbogbo ala máa sìn ẹ́, ibi tí wàhálà yẹn ti dé nìyẹn. Do you know the causes of your situation now? Ibi tá a bá Nàìjíríà dé ṣé a mọ ìbẹ̀rẹ̀ ẹ wo different parties. I do tell people mo kúrò party kan bọ́ sí party kan mo kúrò sí kíní kan ìkọ̀ọ̀kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ wọn ṣọ́ change character ni. Mo jẹ́ Peter mo kúrò ní APC mo bọ́ sí PDP ṣé Peter change ni? Kò change. Ṣùgbọ́n nǹkan kan ni olúkálùkù ń retí. Kò sí ìjọba tí ò da ìyà tó kọ sí ẹni. Tèmi náà bá láwọn èèyàn kan bẹ̀ every month tó ń wọlé yẹn tẹ́ bá ń pariwo èmi náà ò lè pariwo. That is the world we find ourselves. Nígbà tí Joseph lóun lálàá wọ́n wá wò pé kí la fẹ́ ṣe fún. Àláì ilé ayé kọ́ ló máa ti wá sí ìmúṣẹ. Consider that Jeremiah chapter 29 verse 11.
ó ní èmi mọ èrò tí mo ní sí yín. The thought of God is different from the thought of man. Èrò Ọlọ́run yàtọ̀ sí èrò ènìyàn. Tí a bá wo àwa tá a ṣe gọ́ọ̀mẹ̀ntì, a bá wo bàbá wa Awólọ́wọ̀, tá a bá gbọ́ gbogbo ìtàn wọn, bàbá Ìkẹ́nẹ́, a realize pé nǹkan tó pa á jù ni pé vision yẹn tó ní kò tí ì débẹ̀ ó ti sọ. Àwọn kan wà, we call them destiny destroyer. Tó bá ti sọ létí wọn, o rò pé wọn ló fẹ́ tún ṣe, a máa bá tiẹ̀ jẹ́ lọ tún ṣe lọ́rùn. Mo rántí bàbá one of the head of state Gowon ní Kano, at least mo bá lọ chọ́ọ̀chì méje front of the last church we went to Our Lady of Fatima ní Kano gbà yẹn. Kí ni nǹkan tí bàbá yẹn sọ? Ìjọ yẹn ní òye òṣèlú yé mi. Bàbá yẹn ní don't pray for president, only pray for that seat. Ó ní nǹkan tóun ní fún Nàìjíríà ó wà lọ́kàn òun. Ó nígbà tóun débẹ̀ tóun jókòó sí gbogbo ẹ̀ parẹ́. Ó níjọ́ tóun wá rántí pé òun fẹ́ fi bẹ́lẹ̀ gbòun ṣẹ̀ṣẹ̀ wá rántí gbogbo ẹ̀. We are all women, but nǹkan kan láyé ń retí. Òun ni transparency, ká dẹ̀ rí iṣẹ́ olúkálùkù yín. Ọ̀nà tó dáa tẹ́ bá ṣe é tí náà wà tí gbogbo ẹ̀ ń flẹ́ńjọ̀, kò sẹ́ni tó fẹ́ complain. Mo mọ̀ pé we surely get there in Jesus' name. Nígbà tí àdánwò yẹn dé sí Joseph, wọ́n tà, ó tiẹ̀ jẹ́ apá, wọ́n tún ṣẹ́ gègé lórí ẹ̀. No, don't kill him. Ẹja tà á dànù. Láì mọ̀ pé bó ṣe ń tì sínú ògo ìṣòro yẹn, wọ́n ń sun lọ síbi ayọ̀ ẹ̀ ni. Mo gbà ládùúgbò ò ní kú ṣáájú ògo ẹ̀ o. Dádì mọ́mì wọ́n ń lo ògo nù sáré o. Okay. Ó máa yé àwa kan, kò lè yé àwa kan. Téèyàn bá lògo láyé ló ráyé wá o. A rí ẹni tó jẹ́ pé nígbà tó kú lọ́lọ́run pàápàá gbé jẹ. Nábótì, ológo ni Nábótì, ṣùgbọ́n Nábótì kú. Olúwa wá sọ pé níbi tí ẹ̀jẹ̀ ti ná láì jẹ́ Nábótì. Ṣé mọ̀ pé ẹni tó dá wàhálà alẹ́ náà kò jẹ́ ẹ̀, àwọn ọmọ ẹ̀ ló jẹ́. Má gbàgbé, à ń sọ̀rọ̀ nípa ìrètí nínú ìṣòro. Ìṣòro tó ń là kọjá yẹn, ìwọ share that your difficulty with God. Ọkọ mi máa treat mi, ẹni tó ń fẹjọ́ ẹ̀sùn ṣọmọ pé bóyá ẹ̀ṣẹ̀ lọ́kọ ẹ̀ náà ń lù. Olúkálùkù ń pákéjì ìṣòro ẹ̀ ní. Gbọ́n tí ìwé Míkà chapter 7 verse 5 said, ó nípa ẹnu ẹ̀ mọ́ fún ẹni tó sùn lókun àyẹ́. Kí ló fa ìṣòro? When you fail to question yourself, ibi tí ìṣòro dé nìyẹn. Nígbà tí Ọlọ́run sọ fún Joseph tó fi ìran hàn, ṣó ní kó pa àwọn ọmọ ìyá ẹ̀, kò Ọlọ́run ò rán. Ó wọ́n wò pé they are my family, they are my family. Jẹ́ ẹ sọ fún wọn máa help mi, àjọ ọmọ bàbá kan náà ni wá, àjọ máa dé bí ògo yẹn ni. Ó ti gbàgbé pé Kéènì àti Ébẹ́lì ẹ̀gbọ́n ló pa àbúrò ẹ̀. Nítorí kíni? Nítorí ògo ni. Má gbàgbé o, nígbà tí ènìyàn ẹ̀jẹ̀ ẹran máa ń wọlẹ̀ tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n ìjọ́ tí Kéènì ti pa Ébẹ́lì lọ́lọ́run fi ilẹ̀ rí pé ìwọ ilẹ̀ ò gbọ́dọ̀ gbẹ̀jẹ̀ mọ́. Òun ló di pé tẹ bá pa ìdíyẹ ń sìn, ẹ̀jẹ̀ ẹ máa léfò ni, àṣẹ Ọlọ́run ni. Nígbà tí Joseph tún bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ máa ka Bible. I'm going to summarize everything. Ẹ máa ka Bible. Nígbà tí Joseph tún bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀, ẹja tà wọ́n tà láì mọ̀ pé ibi tó máa ṣoríire tí ìrìn yẹn máa fi wá sí ìmúṣẹ látà sí. Ó tún dé ibi tó tún dé. Ìyàwó ọ̀gá odidi ọba ó tún ní ìwọ ọmọ lókìtì báyìí. Ó wẹ̀ ló ń dán báyìí. Ó dẹ̀jọ́ bá mi lájọṣepọ̀. Joseph tún sọ fún pé ó ní òun ò lè ṣẹ̀ sí ọ̀gá òun, and because of the fear of God in him, kó má bàa dẹ́ṣẹ̀ sí Ọlọ́run.
ẹ wo ìṣòro nìyẹn o, ìṣòro inú ẹ̀jẹ̀ ìyẹn ló le jù. Mo máa ń sọ fún when you find yourself in a working place wọ́n ní àwọn colleagues mi wọ́n yọ mí lẹ́nu dúpẹ́ tiẹ̀ kékeré ni colleagues. Ìṣòro tó lágbára jù láyé ìṣòro ẹ̀jẹ̀ ló lágbára jù. Reverend wò mí hallelujah o. Kò sí ẹ̀dá alààyè tó wà nínú ayé tí ò ní ṣòro. Àwọn chọ́ọ̀chì kan wà lágbàáyé tá bá ti ṣe kánsẹ́lì fún wọn, tẹ bá ti ń sọ wedding cancer nǹkan tó ń fẹ́ gbọ́, tẹ bá ní for better for humanity. Our daddy told us that it's for better ni. Ìpégbà tó ti fẹ́ yàwó ẹ̀ 50 years ago wọn ò tiẹ̀ sọ̀rọ̀ síra wọn rí. Wọn ò búra wọn rí, bó ṣe wà náà nìyẹn. Ṣé bóun náà pákéjì tiẹ̀ ni? Ṣé bẹ́ẹ̀ lẹ́ sọ ti síta? That is the world we find ourselves. Ohun tó ń là kọjá ẹgbọ́n nǹkan tí Ọlọ́run sọ, ó ní after 70 years òun á dá wọn padà. Má gbàgbé o, tó bá ka that Bible very well. Àwọn kan ti kú, ó ní ṣùgbọ́n àwọn tó kù. Don't allow anyone to cut off your life. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìṣòro ẹ̀jẹ̀, ìṣòro tó tún lágbára jù làwọn ìṣòro àwọn ẹni mímọ́. Tá a bá sọ̀rọ̀ nípa ẹni mímọ́ látòrí babaláwo àtàfà àti pásọ̀, ìjà àwọn yẹn náà alágbára ni. A fi wájú Bible bá ìjà àtẹ̀yìn Bible gbogbo ẹ̀ náà máa fi bá ìjà ni. Ìyẹn náà tún wà. Káṣẹ̀ wá talk about the social one. Mo lọ sọ́dọ̀ bàbá ọdún sí lánàá, ibi tí mò ń gbọ́ mo ṣáà rí onímọ̀rọ̀ yẹn, ó ń bẹ̀rù mo ní bàbá kí ló tára yín gbọ́, ó lè mọ̀ pé wọ́n gún chairman wa fún primary ni, wọ́n gún òun náà dẹ̀ ń wọ́ ọ̀tún wò sí, mo ní sọ́njà mi, mo ní máa wọ̀rí ṣáà drop mi, àlàáfíà Ọlọ́run á wà pẹ̀lú ẹ o. Ṣé ti wá rí ilé ayé tá a wà nìyẹn o, tó bá mọ̀ pé ó máa ṣẹlẹ̀ ó ṣeéṣe kó má jáde. Ẹ̀yin ará mi nínú Olúwa, Joseph láti ẹ̀ kọjá nígbà tí obìnrin tún ní kó bá òun láṣepọ̀, ẹ̀gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ mẹ́ ó wá lọ́tì ibi tó ti daṣọ ẹ̀ mú tó sá jáde, aṣọ ẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Ọkọ dé ó ní ọkọ wo Joseph ibi tó ti fẹ́ rẹ́pù mi, aṣọ ẹ̀rẹ́ lọ́wọ́ mi, wọ́n tún ìwọ Joseph yìí bí o lè jó lóòótọ́ sí mi tí mo fi gbogbo nǹkan lé ẹ lọ́wọ́ ipò ṣùgbọ́n aya mi ò fi lé ẹ lọ́wọ́. Ó ní ọ̀gá ẹni tí ò níyàn ṣùgbọ́n mo èpo ní Ọlọ́run àgbèdọ́gbẹ́ ẹ̀wọ̀n. À ń sọ̀rọ̀ nípa ìrètí nínú ìṣòro. Ó dénú ẹ̀wọ̀n, láti inú ẹ̀wọ̀n lọ́lọ́run gbèdébe gíga. Bólúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ, a máa débi ayọ̀ wa. Lórúkọ Jésù èmi á débi ayọ̀ tèmi. False accusation, nǹkan tí ò mọwọ́ tí ò mẹsẹ̀, ó gbèdí ẹ̀wọ̀n. Ìkẹrin nípa ẹ̀, má gbàgbé temptation, seducing, false accusation, ó di èrò ẹ̀wọ̀n, ó jẹ́ mẹ́rin. Nítorí pé kí ni òun láàlá ẹyọ kan, ìrètí ẹ̀ nìyẹn o, ipò òun máa débi ayọ̀. Ẹ já àwọn nǹkan tí Bíbélì sọ, ó yẹ ẹ̀yin tẹ́tí ní Bible yín. Genesis chapter 50 verse 20. Genesis chapter 50 verse 20. Genesis chapter 50 verse 20. Ẹ jókòó sá. Jeremiah 29 verse 11. Only my thought for you. Genesis chapter 50 verse 20. Oníṣẹ́ ti yín ni ibi lẹ́yìn rò sóhun. Joseph ló ń sọ̀rọ̀ mẹ́yẹn o. Ó ní ṣùgbọ́n Ọlọ́run ṣe pé ní ó sọ padà di rere fún. Why do you want to kill yourself? Ọkọ mi ò tọ́jú mi. Màá fi ilẹ̀ ẹni tó fẹ́ lọ bá ń ta yẹn ṣebí ẹ̀ ń pàdé itri ni wàá jìyẹ tó bá tún délé. Ìyàwó mi ò ń gbọ́ràn jẹ́ lọ fẹ́ ìyàwó mi. Ibi tí ìyàwó ẹ̀ dá sí nìyẹn máa burú sí. Ọlọ́run ò pín gbogbo ẹ̀ dọ́gba.
just learn how to manage your crisis. Ọ̀gá yẹn burú. Bó ṣe burú tó yẹn, ṣó mọ impact ẹ̀ nínú ayé ẹ̀ ni. Má pín ilé tọ́lọ́run ti tò, má pín. Ọmọ eléyìí ni ti dáàdì, eléyìí ni ti mọ́mì, ṣó mọ ọmọ tó fẹ́ sin ẹ́ ni. Wo ìrìn àjò Jésè àti Jákọ́bù. Ṣé mọ̀ pé wàhálà ti wà tipẹ́? Ìyàwó ní favourite, ọkọ náà ní favourite. Nǹkan tó wá kó bá àwọn méjèèjì lọ́jọ́ alẹ́ wọn ni. Ẹ má jẹ́ àtànra wa, kò sí bó ṣe lè rí. Ó máa wà. Ṣùgbọ́n máa yẹ káwọn ọmọ yẹn mọ̀, níjọ́ tó bá ti mọ̀, ó ti wọ gàù ni. Tí a bá wo Genesis chapter 42 verse 6, ẹ bá wa kà. Mo ti ń parí lọ nìyẹn. Genesis chapter 42 verse 6. Ẹni tó bá dẹ̀ rí Genesis chapter 41, á kà láti 39 to 41. Ó yá. Gbogbo nǹkan tí mo sọ yìí, ìbẹ̀rẹ̀ Bible passage tó wà fún nìyẹn. Genesis 42 verse 6. Ó yá. Mike ti wà lọ́dọ̀ yín bẹ̀ yẹn. Ó yá. Genesis 42 verse 6. No, 42 verse 6. Okay. Joseph sì Fíráò lé ó ṣe ìbàjẹ́ ńlá ilẹ̀ náà. Ó ní ó ń tà fún gbogbo àwọn ènìyàn ilẹ̀ náà. Àwọn arákùnrin Joseph sì wá. Wọ́n sì tẹ orí wọn ba fún un. Mọ́mí ẹ jókòó mà, ibi tí mo ti bẹ̀rẹ̀ ni ẹ gbọ́. Mi ò mọ òwe Yorùbá pa ni wọ́n ní ẹni tó jẹ kó ṣe tó àbí kinní kan mi ò mọ̀. Ìgbà tó jẹ kó fojú àárọ̀ wọn dọ̀bálẹ̀, wọ́n ní over my dead body, wọn gbà fọ́gà wọn. Ẹ gbọ́ lọ́jọ́ alẹ́ wọn, ẹni tó ti rò pé ó ti kú, ẹni tó ti rò pé kò lè débi gíga mọ́, Ọlọ́run ó wá di ẹni tó ń pàṣẹ ìlú àjòjì. Obama ó lọ sí kinní kan ojoyè, kò ń ṣe ọmọ ìlú yẹn, ó ti wà tipẹ́. Joseph ò ń ṣe ọmọ ìlú yẹn. Ọlọ́run dẹ̀ gbé débi gíga yẹn, ó bẹ̀rẹ̀ sí ń talẹ̀, ó ṣe gbogbo ẹ̀. Àwọn ẹbí ẹ̀, mọ́mí ẹ̀ka díẹ̀ sí, wọ́n wá ṣe kí ni? Ó yá. Wọ́n dojú bolẹ̀. Ẹgbọ́n wọ́n dojú bolẹ̀. Joseph sì rí àwọn arákùnrin rẹ̀. Ẹgbọ́n wọn ò dá mọ̀ mọ́. Ó ní Joseph sì rí àwọn arákùnrin rẹ̀. Ó sì mọ̀ wọ́n. Ó mọ̀ wọ́n. Ṣùgbọ́n ó fi ara rẹ̀ ṣe àjèjì fún wọn. Ó fi ara rẹ̀ ṣe àjòjì fún wọn. Ó sì sọ̀rọ̀ akọ sí wọn. Ó sì fún wọn pé. Ó fún wọn pé. Níbo ni ẹ̀yin ti wá? Ẹgbọ́n. Wọ́n sì wí pé láti ilẹ̀ Kénáánì láti ra oúnjẹ. Ẹ wá gbọ́ o, kẹrí lórúkọ Jésù, èmi àti a ò ní ṣẹ̀sìn. Àmín o Jésù. Èmi àti a ò ní ṣẹ̀sìn ọjọ́ alẹ́. Àmín Jésù. Mọ́mí ẹ jókòó, ẹ máa ká bẹ̀rẹ̀ dáadáa, gbogbo nǹkan tí mo sọ látàárọ̀ ẹ̀rí ń bẹ o. Ó tún wá bèrè lọ́wọ́ àwọn ọmọ bàbá ẹ̀, ń bolẹ̀ ti wá, wọ́n wá dúró, àwọn dìdìrìn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé ibi báyìí báyìí láti wá, kí ló ṣẹlẹ̀ mà? Joseph sì mọ àwọn arákùnrin rẹ̀. Ṣùgbọ́n wọn kò mọ̀. Joseph sì rántí àlá wọn ni tí ó lá sí wọn. Ẹgbọ́n mọ́mì, ìran tó níyẹn ó máa wá sí ìmúṣẹ. Don't give up. Bàbá ò kàwé, yẹ ò kàwé, yẹn sọ́tò ò ní produce graduate. Don't give up. Ní ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀ ń pẹ́, ní ojú ẹ̀ ní ìyègbé wà, ó ní bí ẹkún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀. Bẹ́ẹ̀ni. You are begging today, not that you are going to beg tomorrow. Time ni. Joseph wá ṣe kí ni? Ó wá rántí àlá ẹ̀. Ipe. Ó sì fún wọn pé. Ó fún wọn pé. Àmì ilé ẹ̀yin. Láti rí ìhòòhò ilẹ̀ yìí ẹ̀yin ṣe wá. Wọ́n sì yín fún pé. Bẹ́ẹ̀ kọ́ Olúwa mi. Ẹ jókòó mà, ibi tí mo fẹ́ gbọ́ nìyẹn. Ẹ̀sìn ọjọ́ alẹ́. Ó tún wá bá wọn sọ̀rọ̀, ó ní bẹ́ẹ̀ kọ́ Olúwa mi. Ẹ já wo tí Genesis chapter 41 sọ, kẹwo 39 to 41, ó yá. Pharaoh sì rí fún Joseph pé. Ó yá mọ́mì, màǹtí kan fẹ́ kà mí, ẹ jẹ́ káwọn náà ká, ẹ bá fún wọn mic, ẹ ṣe. Ẹ bá lọ sẹ́yìn bẹ́ẹ̀, ẹ bá fún wọn mic. Genesis 41, 39 to
40. Fáráò sì wí fún Jósẹ́fù pé. Fáráò fún Jósẹ́fù pé. Níwọ̀n bí Ọlọ́run ti wí fún gbogbo nǹkan yín hàn. Kò sí ẹni tí ó ṣe amòye àti ọlọ́gbọ́n bí ìwọ. Ẹgbọ́n ìrìn àjò yẹn nìyẹn o. Ó ní kò sí ẹni tó ṣe ọlọ́gbọ́n bíi Jósẹ́fù. Ó yá. Ìwọ ni yóò ṣe olórí ilẹ̀ mi. Gbogbo nǹkan tí mo sọ tí mo ní máa ka Bible part náà kà ó ní òun ló máa ṣe olórí gbogbo ilẹ̀ òun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ni a ó sì máa ṣe alákòóso àwọn ènìyàn mi. Ìtẹ́ ni èmi ó fi tóbi jù ọ́ lọ. Fáráò sì wí fún Jósẹ́fù pé. Wò ó, èmi ó fi ọ́ jẹ olórí gbogbo ilẹ̀ Egypt. 1. Ó yá. Fáráò sì bọ́ òrùka ọwọ́ rẹ̀ kúrò. Ó sì fi bọ Jósẹ́fù ní ọwọ́. Ó sì. Ẹ jókòó mà. Ẹ wo ipò tí a gbé alálàá kan sí o. Mọ́mì dádì Ọlọ́run ò pín ẹ̀bùn dọ́gba o. Kò sí ìdílé kan tọ́mọ ológo ò sí ń bẹ̀ o. But it depends how you people welcome that son or that daughter. Tó bá wọn Ọlọ́run pé last one lòun fẹ́ fi gbé ìdílé ga bó ṣe fẹ́ tó nǹkan ẹ̀ nìyẹn. Tó bá wọn Ọlọ́run àkọ́bí ló fẹ́ bẹ̀rẹ̀ sí gbéga bó ṣe fẹ́ tó nìyẹn. That's why the Bible say can two work together except they agree. Tó bá ti ń kó àwọn ọmọ ẹ pẹ̀lú ìfẹ́ táyé ló mú wá mọ́mì who brought this ẹ̀yin ọmọ náà lẹ mú wá mọ́mì ta ló tún ra mọ́tò fún yín ṣèbọn lẹ́yìn ọmọ lẹ dáwọ́ ẹ̀ fún mi. Don't cause enmity within among your children. Ìwọ òkúkú rí nǹkan kan mú wá kó ṣáà máa kí mi náà ni bọ̀dẹ́ ló ń sẹ́n àtàbúrò ẹ̀ Ọlọ́run má ṣe é lágbàyà òṣì ọjọ́ alẹ́ ló ń bàjẹ́ o. Kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún ọmọ mi ó wà kí ẹ rìn kò gbọ́dọ̀ gbọ́ kó rí fún ẹ ó ti dé mọ́mí kí ló dé èlò lẹ́ni lọ́wọ́ ó máa ṣe ìmí ìwọ ò ní wá owó ló máa send Paul ń gbìn Apollo ń bomirin kí méjèèjì ṣáà ti germinate náà ṣiṣẹ́ fún ẹni tí ò wá tó fowó ránṣẹ́ àtẹni tí ò lówó tó ń ṣáájò iṣẹ́ kan náà ló ń ṣe má dalé ẹrú má sọ àwọn ọmọ ẹ di ọ̀tá ìrìn àjò ọmọ téèyàn ò bá tó pẹ̀lú ìfẹ́ tó bá ti clock 70-80 ibi tó máa bẹ̀rẹ̀ sí jìyà nìyẹn. Ìwọ tí ẹ lè pè dáàdi ẹ lẹ́ńtẹ́ máa ń pè ní ṣé kò pè yín mọ́ ni wàá máa wò lọ ka ìtàn Jésè wo nǹkan tó gbẹ̀yìn ìrìn àjò ẹ̀ lọ ka ìtàn Líà kó wo ìrìn àjò ẹ̀ lọ ka ìtàn Isaac kó wo ìrìn àjò wọn. Kí là ń sọ fún ilé ni ẹ ní ìrètí nínú ìṣòro tẹ̀ ń là kọjá yẹn ẹ ní ìrètí ẹ fi Nàìjíríà lẹ̀ o Nàìjíríà máa da bí Nàìjíríà ṣe ń lọ èmi nígbàgbọ́ pé máa da. Only one prayer I need from God. Oh Lord, give me my daily bread. Tọ́lọ̀ bá ti ń pèsè oúnjẹ òòjọ́ fi yòókù lẹ̀. Ó láwọn ọmọ kìnìún a máa ṣaláìní bí a sì máa pa wọ́n ṣùgbọ́n àwọn tó bá gbẹ́kẹ̀lé Olúwa wọn ò ní ṣaláìní tó dára. Don't kill yourself because of depression. Ọ̀rọ̀ Nàìjíríà o ò lè gbọ́ ní ìsìnkú o lè gbọ́ o fẹ́ parẹ́ ẹ̀ ní fi Nàìjíríà lẹ̀. Plan your future. In conclusion, kí ló mú Joseph ṣàṣeyọrí? Because he has a forgiving spirit. Tí Joseph ò bá lẹ̀mí ìdáríjì ni kò lè ṣàṣeyọrí orúkọ ẹ̀ dẹ̀ máa parẹ́ nínú Bíbélì ni. Bíbélì sọ fún ẹ pé ẹ má fi búburú san búburú. Ẹ gbọ́ nǹkan tí wọ́n kà fún wa nínú ìwé 1 Peter chapter 4 yẹn verse 12 to 14. Ẹni tó bá rí máa bá mi kà ó. Mo wá like that verse 1 Peter chapter 5 verse 6 to 7. Ẹni tó bá rí bá mi kà ó ṣùgbọ́n jẹ́ parí ọ̀rọ̀ Joseph. He has a forgiving spirit. Character tí Ọlọ́run fún ni ẹ. Let's open our Bible to Genesis chapter 45 verse 5. Àárín ohun tó mú Joseph ṣàṣeyọrí nìyẹn o. Genesis 45 verse 5.
ṣe ìbínú sí ara yín. ẹ bá mi tún kà mà. ǹjẹ́ nísinsìnyí. ẹ má ṣe bínú jẹ́. ẹ má banú jẹ́. kí ẹ sì má ṣe bínú sí ara yín. ẹ gbọ́ Joseph ló tún kánsẹ́lì wọn ẹ má banú jẹ́ o ẹ má bínú sí ara yín o kí ló sọ. tí ẹ̀yin ti tà mí sí yín. ó wá sọ tẹ́tí tà mí nù. nítorí pé. Ọlọ́run ni ó rán mi síwájú yín. ọmọ ológo tó níyàn Ọlọ́run ló rán sí ẹ. má jẹ́ káwọn ẹbí ìlara kó pa ọmọ ológo ẹ̀. tó bá wọn Ọlọ́run tó bá bímọ 5 á dẹ̀ fún ọmọ ológo 5. tó bá wọn Ọlọ́run ó lè fún wọn 2. tó bá wọn Ọlọ́run ó lè fún wọn lẹ́yọkan yìí á dẹ̀ gbé gbogbo ìran wọn. ṣùgbọ́n gbà tẹ́yìn within yourself ẹ ti fi ìlara pa á. ńgbà tó wá kú gbogbo yín wá ń tọrọ jẹ. Ọlọ́run á máa wòye pé èmi kọ́ mo ti fún yín. ibi tí à ń lọ yẹn ó ní a ó ṣíwèé kan a ó ṣíwèé àwọn mìíràn. gbogbo ìwé yẹn wàá máa wò pé ẹlòmíì ó máa ti ọwọ́ bọ ẹnu ní àbámọ̀ náà Ọlọ́run mi ò dẹ̀ mọ̀ o. The Bible says according to man only our children are for signs and wonders. Ta ló sọ pé ò lọ́mọ ológo? Ó kàwé kó kàwé ó máa dé ibi tó máa dé. Èmi creative lọ́lọ́ máa fi gbé dìde. Èmi ẹ̀kọ́ ni kò sí tí ò ní ṣe. Reverend máa ń sọ ọ̀kọ̀ọ̀kan wá ní ọ̀rọ̀ ilé ayé òun máa ń encourage àwọn students òun ní school pé ẹ ṣàwọn aṣẹ́ kan don't give up keep on struggling. Nínú kíláàsì wọn gbà mí tó bá àwọn ọmọ tó jẹ́ best student jù nínú class àwọn ọmọ ọ̀dọ̀ náà ṣe fẹ́ start ọmọ ọ̀dọ̀ ni wọ́n ráyè kàwé school náà ti ń ṣe assignment wọn ṣùgbọ́n any competition wọn máa ń get too first ọmọ ọ̀dọ̀ ni o ọmọ olówó wà ń bẹ o Ọlọ́run ò pín dọ́gba mọ́mí ẹ jókòó mà. Joseph because he has that forgiving spirit èmi àti ẹ ń kọ́ àwọn mélòó ló ń bá yan òdì nínú ẹbí ẹ àwọn mélòó ló ń bá yan òdì nínú ìjọ àwọn mélòó ló ń bá yan òdì láàrin fámìlì ibi tí ayé yìí lè dé ẹlòmẹ́ni wo bàbá yẹn ọwọ́ ẹ̀ láláàánú ẹ wà ní tó bá jẹ́ òun ló kù láyé máa tọrọ ìwọ ló ní ṣòro rẹ̀rẹ̀ sílẹ̀ let your heart be pure be focused trust in God kò wá òwe fẹ́ ṣe àbí kò ní ṣe. àwọn bàbá yìí táwọn náà bá wo àyè tí Ọlọ́run gbé wọn sí àtàwọn màmá yìí kò jẹ́ kó ṣàánú tó bá wo bó ṣe dìde láyé kò jẹ́ kó ṣàánú bọ̀ nítorí ẹ̀mí Joseph nínú ọkàn wọn lolúkálùkù fi ń ṣe àánú kò dẹ̀ sí ẹni tí Ọlọ́run ò bùkún fún. The more you bless someone, the more God increase you. Tọ́lọ́run bá dẹ̀ fún ẹ tí wọn náà fẹ́ lómi you keep on begging. That is the nature of man. Ó lẹ́yìn tá a ti gbàlà ẹ dìde fún ìgbàlà ẹlòmíràn. In conclusion, Joseph, Dáfídì in Psalm 23 verse 4 ìrètí nínú ìṣòro. Ó ní bí mo tilẹ̀ rìn ní àforífojìjì ikú èmi kì yóò bẹ̀rù ibì kan nítorí pé kí ni ó yá ìrètí kọ́ nìyẹn Dáfídì sọ tiẹ̀ Joshua chapter 1 verse 9 kéèyàn kan kà má tó ka ìkẹta Joshua chapter 1 verse 8 and 9 this book of the Lord must not depart away from their mouth. Thou shalt meditate in both day and night, and your life will be prosperous. Kí ni verse 9 wá wí? Oya verse 9 Joshua chapter 1 mo ti ka 8 ẹ̀ka 9 Joshua 1:9. Àwọn tó ń ka Bible rí Joshua pé oya ẹ bá wa kà àbí ká pé Joshua ń sálẹ̀ kó ka Joshua rí. Èmi kò ha pàṣẹ fún ọ bí. Ẹ gbọ́ ó ní èmi kò wá pàṣẹ fún ọ bí. Ṣe gírí kí o sì mú àyà le. Be courageous
má sọ̀rètí nù. má ṣe bẹ̀rù. má bẹ̀rù. bẹ́ẹ̀ ni kí àyà kí o má ṣe fi ọ́ nítorí pé kí o má ṣe fò ọ́ nítorí pé Olúwa Ọlọ́run rẹ wà pẹ̀lú rẹ. ẹ jókòó. In that difficulties, God is with you. Ìwọ má bẹ̀rù. Keep on struggling. Ó ti lè bẹ́ẹ̀gì jù. Ara ilé ẹ bọ̀ wá tọrọ fún ìgbà díẹ̀ ni. Ara ilé ẹ ti ẹyẹ ọmọ. Is she downstairs? Oh, you are going to give her 10,000. Time ò ní. Má gbà á. Fìtìjúlẹ̀ o. Máa sọ fún Ọlọ́run pé Olúwa má gbàgbé mi náà. Gbogbo ẹ̀ sì ń bọ̀ wá dìtàn. Don't give up. Olómọ́tò mọ̀ yóò sọ pé ò ní ra mọ́tò. O kọ́lé o tà yóò sọ pé ò ní kọ́ mọ̀. Má sọ̀rètí nù. Má fi depression parẹ́. Be focused. Ọlọ́run sọ fún Joshua pé Joshua bóun ṣe wà pẹ̀lú Mósè ó bá dá májẹ̀mú kóun wà pẹ̀lú ẹ̀. Nǹkan tó lè mú èèyàn ṣubú nínú ìrètí ni pé tó bá ti bẹ̀rù tó dẹ̀ ṣọlẹ̀. Má sọ̀rètí nù. Àwọn tó ń gbá títì lénìí àti rí ibi tó ti ń gbá títì lọ́lọ́run ti pèsè aláàánú fún. Èmi ti rí ẹni tó ń kiri ẹ̀pà ní national after Oṣòdì BW roundabout yẹn. Ibẹ̀ lọ́lọ́run ẹni náà dé láti airport ó ń lọlé ó kàn ní fáńgẹ̀ wọ́n ní ibẹ̀ ló ti rí gẹ̀yẹ́ lẹ́pà yẹn ló dẹ̀ fẹ́ níyàwó ìyàwó ló wá Nàìjíríà roundabout ọmọ tó ń kiri ẹ̀pà lọ́lọ́dẹ ní this is your wife. Kò ṣọlẹ̀ bá ṣe kọ́ ni má sọ̀rètí nù gbogbo ohun tó dọ́kọ́ ni wúrà o ní ìgbàgbọ́ àti ìrètí nínú Ọlọ́run. Ẹ jẹ́ gbọ́ nǹkan tí Job náà wá Job chapter 14 Job chapter 13 verse 15 mo like eléyìí ó ní bó tilẹ̀ pa mí ẹ bá wa kà Job chapter 13 verse 15 Job 13 verse 15 ẹ gbọ́ ó ní bó tilẹ̀ pa mí. síbẹ̀ èmi ò máa gbẹ́kẹ̀lé. ó yá. ṣùgbọ́n èmi ò máa tẹnu mọ́ ọ̀nà mi níwájú rẹ̀. ẹ máa gbọ́ ó ní bó tilẹ̀ pa òun ẹ má gbàgbé agbọmọ 10 lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ kan ó ní ṣùgbọ́n òun ó ṣe kí ni òun ó máa tẹnu mọ́ òun á dẹ̀ ní ìgbẹ́kẹ̀lé. Do you have trust in God? òun wá church yẹn sọ pé o ní trust in God o ẹlòmíì tó bá ṣe lọ ló sì ní nǹkan tó lọ ń tọ́lá. Put your trust in God. Job ló sọ ó ní bó tilẹ̀ pa mí òun ó gbẹ́kẹ̀lé òun á tẹnu mọ́. Wá sọ fọ́lọ́run ẹ̀yin ọmọ mi tẹ mọ àyà mi méjèèjì ilẹ̀ mu ẹ gbọ́dọ̀ ṣoríire. Bọ́ra sí wòrò gbàdúrà bí amọ fún. Gbàdúrà bí amọ fún. Má wọ ẹ̀ṣẹ̀ gbàgbé tó bá ṣe ó ṣe kó ti kú. Bóyá ìrònú yẹn èébú tọmọ ẹbú ẹgbà ẹ ló mú ẹ ronú lọkọ ẹ ló fi di àgbà fìyẹn lẹ̀. Ṣàdúrà fún àwọn ọmọ yìí. Ọmọ àìmọye ọmọ ológo tó wà London bridge ń sìn má sọ ọmọ ẹ di ìdàkudà olúkálùkù faṣọ bo tiẹ̀ ìwọ náà faṣọ bo tọmọ ẹ ibi tó bá kù sí commit everything to the hands of God. Joseph sọ pé èmi náà rè ọjọ́ kan ń bọ̀ tí wọn náà fẹ́ pàtàn ayọ̀ lórí ọmọ lórúkọ Jésù wà ní ẹ̀rí ayọ̀ lórúkọ Jésù èmi náà ní ẹ̀rí ayọ̀. Mo wá parí ẹ̀ pẹ̀lú orin wa ẹ̀yin akọrin ẹ máa bá mi kọ́ in 472 ibi tí mo fẹ́ parí ẹ̀ sí nìyẹn when we work with the Lord gbàtà bólúwa rìn gbìyànjú láti bọ́ lọ́rùn rìn nínú ọdún yìí kó àwọn ọmọ rẹ ẹ fi bọ́ lọ́rùn rìn kó àwọn bọ́ lọ́rùn ṣe fẹ́ ṣe bóorin yẹn ó ní ẹ̀yin ìrìjọ wa ẹ má fòyà ẹ má bẹ̀rù ẹ já fọkàn sọ́dọ̀ Ọlọ́run